Yeah, let's go. We'll unlock it, will Oh, I'm there. I'm actually. So why react slowly? Yeah, let's go. Sound. Slip. 41 can be on cutaway, take one. Can be on medium shot, take one. Pick up. Tap and action. What you wearing? Slow mo. Slow mo. Slow. And then Take two. action. Thank you, cousin. You have it. Exactly what to do. Oh yeah, frame le ba ko fuchu sinu le le yen ni wa frame buba ni ba ko wa frame abi so wa se kini ó yá ó ti ń bọ̀ ta ló ma wà lójú mo da kí ande Hey, that's it, just sir. Shake it panic. Panic. Gbogbo ama panic. Action. Ṣubú sílẹ̀ lẹ̀. Let's go. Ẹ ti pààyàn. Ẹ ti fọlé, ẹ ti pààyàn. Ẹ ti pààyàn. Aládùúgbò ti pààyàn. Wọ́n ti pààyàn. Ẹ wọ̀ mí, èmi ò ní fún ẹ ti pààyàn. Ẹ ti pààyàn. Ẹ ṣe sùúrù, ẹ ṣe sùúrù. Bọ̀dá ti pààyàn lọ́kùnrin. Ẹ ti pààyàn Can be on Java C you take one. Can be on C you take one. Quiet. No sir, no so good. Everything by recording okay. I want to call your text. That's what is set. Photo funny. O join. Kọ́ sún ilé síwájú. Eléyìí ló máa sún síwájú. Ṣé àwọn ìgbà sọ pé wò á bí àbí? Ó yá fàyè bá wọn. Ó ti dá. Ó yẹ náà bọ̀dà fẹ́mi ẹ̀. Ẹ̀yìn náà ó ní. Èyí kọ́. Yá. Ó wà lára mi.
Wọlé. Okay. Ismail. Sir. N gbọ́ 3 days owó oúnjẹ tó fún àbí 5 days. 3 days ni. Alem, action. Jọba. Oriwo ni ẹ. Jọba. Oriwo ni ẹ. But babes, you know if you come back, I swear I'm tired. I don't do 3 rounds now. Jọba. Oh yeah, wait ni. Oya, jalo. 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 Freeze. New DM. I go get what I feel. I say I got that. I go see you now. I never do my slow motion. Okay. I dey practice am. It was slow motion. My slow motion challenge. I want drown tonight. Down. Yeah. Down. What about slow motion? How for so far? Mama, you rice mama you do. Oh yeah, fool. Let's go. Prince. Yeah. Move it. Let's go. Our tada. Ọ̀rọ̀ jígọ̀jígọ̀ kì í tán lọ́rùn bí ọ̀pẹ láti àkókò ìlọ́tò wàhálà ó máa jẹ́ tiẹ̀ torí tàbí ọ̀rọ̀ ńláńlá ní báàgì apá ọ̀rọ̀ ṣekúṣekú ní báàgì òṣìṣẹ́ ọ̀rọ̀ jọ̀wọ̀rọ̀jọ̀wọ̀ ìtán lọ́rùn bí ọ̀gẹ̀dẹ̀ ìtán lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ jígọ̀jígọ̀ kì í tán lọ́rùn bí ọ̀pẹ láti àkókò ìlọ́tò wàhálà ó máa jẹ́ tiẹ̀ torí. Ìbẹ̀rẹ̀ lórí ìdìsí tó ti gbá lórí wọ́n ṣe hẹ́ndì kìíní yẹn ọkọ̀ ìgbà tó yẹ kó ń pọ̀ fọ̀ yẹn lọ́wọ́ wá kọ́ tẹ̀ wọ́n á suggest pé kó kúkú gbé jọ kó máa jẹ́ tiẹ̀ ló sì ní ọmọ àmọ̀ pé kàlẹ̀ court síbi tí ọ̀yọ́ dáràn first one ṣe ọ̀gá wa nítorí kó complete pẹ̀lú ẹni tí wọ́n rẹ lọ báyìí. Ya kamera. Máa gbé ilé lọ síta, má sì gbé ilé. Èwo ṣe lè. Máa gbé síta bẹ́ẹ̀ yìí. Má gbé síta máa ti ṣe kí ni. Nídìí ẹ̀fọ́ náà. Bá a máa bá ìsìnkú yẹn fún ẹni. Báwo sùn wá ètò kan? Kí má dá ìsìnkú yẹn. Bẹ́ẹ̀ni kókó kẹ́ ẹ fi wọ́n mi o. Ṣé bóun ní wọ́n mí kí? Ọkọ̀ òun náà wà ní kíkọ́. Kámẹ́rà tí
Àti títà náà jàre. Àti ọ̀sọ̀ fún mi, wọ́n fún àwọn àkọ́kọ́ fún mi. Ó ti complain kan fún mi. Kí ló ní kò ṣe? Ṣé ti kọ́lọ̀ rẹ̀ lọ́wọ́? Ojú àwọlẹ̀, that is. Bàbá dìde fún wa. Nígbà lọ àtúnlọ tó ń bọ̀. Rolling already. Ọkọ mi kò jẹ. Ó ti rún ọrùn. 28. Can be your master shot, can be your medium. Oorun ọbí ọsàn tó á sọlẹ̀. Ẹ̀dí ọba rí. Ilé ẹ̀kọ́. Ó náà rí nǹkan láyé rẹ̀ nù. Má lọ gbọ̀n kí ni ẹ̀rọ. Ó yẹ tí ọba sọ. Wọ́n lè sà. Oya sleep. Ẹ bá ti rólù asùn. And Ṣẹ́jú mélòó mélòó ni kí n máa mú kí ní wèrè yẹn? ọmọ àárín mi. MTN ló yá. Action. Ẹ ti sùn lọ. Nobody's calling. Oúnjẹ mo rò bẹ́ẹ̀ dá ẹ̀mí ni. Ebi mo bẹ pé tẹ́lẹ̀. Ṣé mo bẹ pé láti pàtàkì Ṣé ti ń rántí sí tèmi? Ẹ kó ríǹgì síta ká gbọ́ ni. Ẹ fẹ́ kó rí síta ní. Ẹ pè sá, ẹ pè ní wáyé sá. Bèrè ọgọ́gù. Ṣé wàá kọ́ lè pè lánàá? Ẹ save ẹ̀. 85. Ṣé bí nọ́mbà làjú ni? Nọ́mbà wọn. Tíyàwó wọn ni. Ṣé ti yá? Nǹkan tá à ń sọ ìkẹ́. Báwo ni wàá lé nǹkan tó bẹ̀rẹ̀? Ọdún bẹ̀rẹ̀ 38 kan mọ́ nínú àwọn. Ìṣòro ìkan ọmọ nínú nọ́mbà wọn. And action. Ṣé ni orí táìmù? Kò lọ́nù. Oya ẹ máa hàtì rẹ̀, máa hàtì rẹ̀. God, thank you. Everybody. Move up. Sam, Lóyìn ọmọ mọ́tò wà. C28, can be on C you take one. Can be on C you take one. And action. Ẹ má sọ ọ̀nà ọmọ àwọn ilé. Mo fẹ́ ní wọn dá ẹ̀ nọ́mbà ní. Wọ́n dá ilẹ̀ ẹ̀ court. And ohun tó dá action mi kó tó pè ọ́ dẹ̀. Mo ti tẹ̀yìn sílẹ̀ gan kókó. Action.
Dad. Yàrá ojú fóònù. Lọ store orúkọ nọ́mbà yẹn pẹ̀lú. Mi ò gbọ́dọ̀ rí lè dúró kí n máa yà.